mọ̀ nípa ìlú mi ni. Ẹ kú dédé àsìkò, orúkọ mi ò yí padà. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, Àmọ̀kẹ́ aláṣọ ara tí ẹ mọ̀ sí àlùbáríkà. Èmi náà ni ọmọ wọn ní ìlú Ìbàdàn. Ìbàdàn májàmájà tó kára wájú lẹ́wọ́ níbi olè ń gbéjàre lóhun náà ni. Àtútù wá lápọ̀tún náà ni lórí ètò mọ̀ nípa ìlú mi. Ìyá mi, bàbá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin bọ̀dá mi, ẹ máa gbọ́ ètò mọ̀ nípa ìlú mi. Ẹ máa wo mọ̀ nípa ìlú mi. Ẹ ti mọ̀ wípé ètò yìí náà nítorí tiwa náà ni. Àlejò tí mo gbé wá lénìí, ẹ̀yin ará ilé, ẹ wò mo ń bọ̀, mi ò tí ì dé, ẹ jẹ́ sáré dókè lọ. Mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ wípé àlejò tí mo gbé wá, bàbá mi tí mo gbé wá, ẹ̀yin ará ilé ẹ máa wò. Ẹ kú dédé àsìkò bàbá mi. Ó ṣe ọmọ mi, orúkọ mi ni Chief Fiwagboyè Olugbenga Felix Bodunrin. Èmi jẹ́ ní àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ó jẹ́ kí àsìkò yìí kó ṣeé ṣe fún wa, nítorí tí ò bá sí bàbá kò sáwà ta là wa, tí ò bá sí bàbá. Ẹlòmíì ó wà ní orí ìdùbúlẹ̀ báyìí, ẹlòmíì wà ní oríṣiríṣi ààyè, àmọ́ adúpẹ́ tiwa. Mo dẹ̀ tún wá dúpẹ́, mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ ní ọwọ́ ọlọ́tọ̀ kábíyèsí, nítorí wípé tí ò bá sáwọn kò sáwa tó tó yín bàbá. Kábíyèsí o. Ọlọ́tọ̀ òun ló ní ilẹ̀ bíbà yìí kó tó wá fún àwọn àgọ́ ẹ̀gbá. Èmi tí ẹ̀ ń wò yìí tí mo jẹ́ olóyè ní àgọ́ ẹ̀gbá yìí, ọmọ ìlú Ìbọ̀wọ̀n lèmi ní Ẹ̀pẹ́. Èmi lọ́mọ Ìbọ̀wọ̀n gbà, ọmọ ṣàgbájọ, ọmọ ayọ́ bí ẹja, ọmọ ògìrìgbodò, ọmọ dúdú ilé ò mọ bẹ́ẹ̀ sè, pupa tó mọ̀ ṣe ò sí ilé, ọmọ agẹmọ òfin yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀. Tí n bá ní kí n máa sọ yẹn lọ, ilẹ̀ á kún. Ibi táwa wà tí mo ti jẹ oyè Fiwagboyè of àgọ́ ẹ̀gbá, baálẹ̀ wa ṣẹ̀ṣẹ̀ kú ni òun ni ìbá ní ká bọ́ sí ọ̀dọ̀ ẹ̀ ká lọ bá kó lè túbọ̀ ṣàlàyé fún wa, because olórí nìyàn ń forí fún. Baálẹ̀ mi kú sìn, ó ti ń lọ bí ọdún kan, àmọ́ iná kú ó fẹ́ rú bojú, ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ ẹ̀rọ rọ́pò, ẹ̀yin àgbàlagbà ó tó ṣe bí òwe. Àgọ́ ẹ̀gbá yìí wọ́n tẹ̀dó pẹ̀lú oríṣiríṣi àdúrà, nítorí pé kí ni sábàbí àgọ́ ẹ̀gbá, kí lẹ̀gbá tiẹ̀ ń wá láàrin ìgboro Èkó. Tẹ́ bá bi mí màá rí ohun sọ. Ní nǹkan bíi 1850 ní rògbòdìyàn kan ṣẹlẹ̀ ní Abẹ́òkúta, àmọ́ kí n tó lọ síbẹ̀ yẹn, àgọ́ ẹ̀gbá ó wà láàrin Òyìnbó, Èbúté Mẹ́ta. Àwọn Àwórì ni wọ́n ní ìlú yìí, àwọn ni wọ́n tẹbídó. Àwọn Àwórì ọ̀tọ̀, ọlọ́tọ̀ ló ń ṣàkóso gbogbo bíbá yìí àti títí lọ. Nígbà tí rògbòdìyàn yìí wá ṣẹlẹ̀ ní Ẹ̀gbá, àwọn Kìrìsìtẹ́nì wọ́n convert àwọn ẹnìkan, wọ́n sọ wọ́n di Christians. Ogun wá bẹ̀rẹ̀ láàrin wọn àti àwọn tí wọn ò gba ẹ̀sìn yẹn. Ìgbà tó òyìnbó wá fẹ́ kúrò ńbẹ̀, òyìnbó yẹn lè fún wa lẹ́bi tẹ́ bá ti lọ, àwọn ará bí ìyá gbógun ti wá o, wọ́n á dẹ̀ ṣe wá nílé ṣe, because àtìlẹ́yìn yín là ń lò ní a fi wà ń bí. Ìyẹn la fi pè wọ́n ní refugee. Wọ́n wá tẹ̀lé àwọn òyìnbó wá sí Èkó. Wọ́n kọ́kọ́ lọ bá aláyélúwà eléko pé àwọn ń fẹ́lẹ̀ Glover, òyìnbó Glover, òun ni gọ́fúnà ń gbà yẹn, àti ìgbà òmìnira rárá. Ìgbà tó lọ bá eléko ní ibo lòun máa ti rílẹ̀, kọ́ lọ báyè kan tó wà ní ẹ̀yìn ọ̀sà tí mò ń sọ yìí, mainland ń bí, after Èkó bridge náà fi wá bá ọlọ́tọ̀ fi wá fún wọn ní gbogbo àyíká yìí ní àti òyìnbó tí à ń sọ. Èbúté Mẹ́ta tí à ń sọ yìí consist of Ọ̀tọ̀, Ìdó and Òyìnbó. Èbúté mẹ́tẹ̀ẹ̀ta tí ọlọ́tọ̀ ń control nìyẹn, tó dẹ̀ ń jẹ́ kí tó bá sọ pé Èbúté Mẹ́ta, àwọn èbúté yẹn nìyẹn, which means 3 harbours. Ibi tí ọkọ̀ ń balẹ̀ sí, tí wọ́n dẹ̀ ń san ìṣákọ́lẹ̀ fún ọba ọlọ́tọ̀. Ọ̀tọ̀, Òyìnbó àti Ìdó
ní àwọn èbúté yẹn. Ní kúkúrú, nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ọba, ó ní kán máa bọ̀ níbí. Níbí ni wọ́n ti wá fún wọn lẹ̀, wọ́n wá pe ilẹ̀ yẹn ní àgọ́ ẹ̀gbá. Àwọn rẹfújí ẹ̀gbá, àwọn náà wá tẹ̀dó síbí. Tàbáyì dé òkè báyìí níbi Glover lọ́hùn, níbi Freeman, ẹ̀ sì ráwọn ilé tí wọ́n kọ ẹ̀gbá rẹfújí sí. Ohun tó fà á nìyẹn. Ìgbà tó máa débí yẹn ní 1850, ẹ̀ẹ́dẹ̀ wá rí i pé àwọn tí wọ́n jẹ baálẹ̀, àwọn ni wọ́n fi sọ orúkọ wọn, bíi Bọ́lá street, Bọ́lá ti jẹ baálẹ̀ rí, Ọ̀ṣọ́lá K street, ó ti jẹ baálẹ̀ rí, àbàwọn bẹ́ẹ̀ lọ. Àwọn òyìnbó tó dẹ̀ wá tí wọ́n wà ń bí ni wọ́n tún fi sọ àwọn àdúgbò míì ní orúkọ bíi Simpson street, bíi Glover street, bẹ́ẹ̀ lọ, bíi Denton street ni wọ́n fi sọ wọ́n. Nígbà tó yá, àwọn rélùwé bẹ̀rẹ̀ sí ní wá. Nígbà tí rélùwé ń wá, àwọn ìlú tí rélùwé ti ń tẹ̀dó, tí wọ́n ti ń ṣe bus stop sí, àbí tí wọ́n ti ń ṣe ibùdó rélùwé, ni wọ́n tún á fi ń sọ àwọn àdúgbò yìí, bíi Ìbàdàn street táwa yìí, Ondo street, Abẹ́òkúta street, Kápá, bẹ́ẹ̀ lọ. Ní kúkúrú, bí ìtàn yẹn ṣe wá rí nìyẹn. Nígbà tí wọ́n wá tẹ bí ìdó, síbẹ̀síbẹ̀ wọ́n tún wá lọ bá ọlọ́tọ̀ pé iṣẹ́ oko làwọn ń ṣe ní Abẹ́òkúta ní Ẹ̀gbá, kò síbi táwọn ti máa ṣe oko ń bí. Ìyẹn tún wá sọ fún wọn pé kán tún tẹ̀síwájú, because ọlọ́tọ̀ ló nílẹ̀ títí lọ dé gbogbo abúlé onígbàgbọ́. Abúlé onígbàgbọ́, rí church kan tó ń pè ní Bọ́lá ní abúlé onígbàgbọ́. Ẹ mọ abúlé onígbàgbọ́ ní Ìkẹjà, ibi hospital yìí, hospital kan tó wà ní apá ọ̀tún yẹn ní Ìkẹjà, Bọ́lá church ó wà ń bẹ̀, Bọ́lá Memorial Church, òun náà ló dífá fún Bọ́lá bíbáyìí. So ibẹ̀ náà tó fi ṣe oko. So most of the people tó wà níbí tí wọ́n jẹ́ Ẹ̀gbá refugee ní bíbáyìí, tí wọ́n jẹ́ Ẹ̀gbá refugee ni wọ́n ní ẹbí ní ọ̀hún. Bí ní ṣókí, bí ọ̀rọ̀ Ẹ̀gbá ṣe jẹ́ bíbáyìí nìyẹn, bí àgọ́ Ẹ̀gbá ṣe jẹ́ nìyẹn. Oúnjẹ tí wọ́n sábà ń jẹ ń bíbáyìí kò yàtọ̀ sí oúnjẹ tó ń jẹ ńlẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé a sọ pé Àwórì ni wọ́n máa ń dáṣà kan gbà yẹn, wọ́n á ní àwọn Àwórì àjẹkù. Eku tí wọ́n ń jẹ kì í ṣe eku tí kì í ṣe ti jíjẹ. Ṣé mọ̀ pé nínú àṣà wa, eku pẹ̀lú nǹkan tí a fi ń sọmọ ní orúkọ ní ayé ìgbà yẹn, àwọn nǹkan tí ẹ̀yin ṣe, wọ́n á lo eku, wọ́n á lo ẹja, wọ́n á lo obì, wọ́n á lo orógbó, wọ́n á lo atare, wọ́n á lo omi, wọ́n á lo ọtí ìbílẹ̀. Àwọn nǹkan tí wọ́n fi ń sọmọ lórúkọ nìyẹn. Ó dẹ̀ jẹ́ oúnjẹ náà. Gbogbo oúnjẹ tó ń jẹ nílẹ̀ Yorùbá òní wọ́n ń jẹ ń bí, gẹ́gẹ́ bí ògì, àgbàdo, ẹ̀bà, iyán, àwọn òkèlè àmàlà àtoríṣiríṣi. Àmọ́ oúnjẹ Ẹ̀gbá tó jẹ́ oúnjẹ Ẹ̀gbá gidi ni láfú àti óyọ̀, ọbẹ̀ yọ̀. Tó bá wọ́n gbà míì, wọ́n á tún fi gbẹ̀gìrì sí. Ohun tí wọ́n ń jẹ jù ń bí nìyẹn. Wọ́n dẹ̀ ní ọbẹ̀ oríṣiríṣi, torí oríṣiríṣi ìlú ló tún wá bá wọn bí. Àwọn Ìjẹ̀bú wà ń bí pẹ̀lú, Ẹ̀gbá wà ń bí, bí Ẹ̀gbá ṣe wà ń bí ni Ìjẹ̀bú wà ń bí. Àwọn oríṣiríṣi ìlú yẹn náà wọ́n tún gbé oúnjẹ wọn wá tí wọ́n tún wá ń jẹ ń bí, tó dẹ̀ tún wá di ohun tí gbogbo èèyàn ń jẹ. Àlejò mi tí mo gbé wá lénìí, bàbá mi kún fún ọgbọ́n, wọ́n kún fún ìmọ̀, wọ́n kún fún òye. Nǹkan tèmi fúnra mi tí mo jẹ́ olóòtú gan, tí mi ò mọ̀ gan, mo tún kẹ́kọ̀ọ́ náà náà. Ẹni ò tún máa mọ̀ wípé ètò mọ̀ nípa ìlú mi náà kí a lè lékún nínú ọgbọ́n. A ti ré sí abala tó kàn lórí ètò yìí, òun náà ni abala ẹ̀pa òwe. Bàbá mi, ẹ jọ̀ọ́, ẹ̀pa òwe kan fún wa kí a lè kọ́gbọ́n nínú ẹ̀. Nígbà tí ọmọdé bá pa òwe lójú àwọn àgbà, wọ́n á sọ fún pé òwe ló máa pa ò ní pààyàn. Àṣẹ. Gẹ́gẹ́ bí nǹkan tí ó bí mi àti nǹkan tí a ti ń sọ bọ̀, òun náà ló máa fa òwe yẹn yọ. Ohun tí àgbàlagbà rí
ní dùbúlẹ̀ bọ́mọdé bá gun òkè tó gun àjà lọ kó lè rí ìtumọ̀ eléyìí ni wípé àgbàlagbà wọ́n ní ọgbọ́n wọ́n ní òye ohun tí àgbàlagbà bá rí tó bá ti sọ fún ẹ pé ẹnu tí òun fi gé obì jẹ fún ẹ yìí tí n bá fi gé obì fún ẹ má jẹ àmọ́ tí n bá fi sọ̀rọ̀ fún ẹ kó gbà àgbàlagbà ti rí ẹ rí pé ní ayé àtijọ́ wọ́n á sọ fún ọmọ má lọ bíbá yìí o bíbá yìí ni kò lọ o àgbà ti rí òye irú àwọn èèyàn táwọn ẹni tọ̀hún jẹ́ ni wọ́n ṣe ń sọ pé má ṣe báyìí báyìí ni kò ṣe ọmọ tó bá dẹ̀gbọ́ mọ̀ràn àgbà kò ní já sọ́fìn ìlú ò ní já sọ́fìn ayé o àní já sọ́fìn ayé o tọmọtọmọ àní já sọ́fìn ayé ayé ò ní rí ìdí wa ayé ò ní rí wa ọgbọ́n màá wá gba àwọn ọ̀dọ́ wò yìí nímọ̀ràn nítorí n tó kú tá ń sìn ni pé mo fẹ́ lówó mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ jẹ ayé bí olórin kan tó sọ pé mo fẹ́ jẹ ayé mo fẹ́ jẹ ayé mo fẹ́ jẹ ayé o fẹ́ ṣe dúnìyàn ayé wà lọ́wọ́ rẹ ìwọ máa jẹ ayé lọ ọlọ́run omi ẹnìkan àfẹni tí ń sìn àfẹni tí ń ṣàṣàlátù fún bàbá Pátímọ̀ òun ló lè rèrè jẹ lọ́dọ̀ rẹ̀ olúwa àdúrà ni a gbọ́dọ̀ kún fún nítorí ní ìlú yìí sìn ọmọ kékeré ń wà ọ̀nà àti ní owó àti lówó òjijì ni wọ́n tiẹ̀ wá kọ ikú mọ́ wọn ò kọ kú wọn ò kọ bí tí ó máa já sí wọ́n ń fìyàn ṣòwò ọ̀nàkọnà ni wọ́n ń gbà àti yàwúyàwú àtoríṣiríṣi nítòótọ́ ọ̀là da àmọ́ ká má kánjú wá owó ká má kánjú wá ọ̀là advice tèmi máa fún àwọn kéékèèké wa nìyẹn nítorí ó kún gbòòrò báyìí ó kún jù báyìí ní àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń du àti ní owó kíákíá wọ́n ń du àti ní ọ̀là ní kùtùkùtù wọn ò dúró de àsìkò wọn ó yẹ ká máa dúró dàsìkò wa ní àsìkò tí gbogbo wa kúkú dé ṣé owó yìí ká jẹun àálówó àjẹun olúwa tó dá ẹnu ó ti fún ní tó máa jẹ ní yàtọ̀ ọ̀run màá rọ̀ wá pé ká ṣe làákàyè ká ní sùúrù ká dúró de nǹkan bá bí ọmọ tó bá fi sí ẹnu kọ́ṣẹ́ kó kọ́ṣẹ́ ẹ̀ kó yanjú èyí tó bá fi sí sílé ẹ̀kọ́ kó lọ́lé ẹ̀kọ́ kó kàwé ẹ̀ kó yanjú àwọn ẹni tí wọ́n ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń lọ síwájú ọ̀pọ̀ kò dandan pé a gbọ́dọ̀ jalè àbí a gbọ́dọ̀ mú kan mọ́ kan kó tó di pé aṣoríire ńlé ayé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kì í jẹyán kì í jẹ ìrẹsì ọ̀pẹ ló ń jẹ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ náà Ọlọ́run ọba ló jẹ́ ká bẹ̀rẹ̀ láyà tàlàfíà òun náà ló jẹ́ ká fi ìdí ẹ̀ gúnlẹ̀ sí déédéé ibi tí a wáyé ẹ̀yin náà ti gbọ́ látẹnu bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí wọ́n ẹni àpọ́nlé ni wọ́n ẹni iyì ni wọ́n ẹni ẹ̀yẹ ẹni tí wọ́n ṣe mú yangàn ni wọ́n tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pọ́n wọlé bẹ́ẹ̀ ti gbọ́ ohun tí wọ́n sọ nípa ìwà fún wa tí wọ́n fi kọ́ wa lọ́gbọ́n tí a tún fi mọ̀ nípa ìlú wa náà gbogbo wa náà la kù tí wọn ọ̀pọ̀lọpọ̀ ní wa a lè má mọ̀ nípa àgọ́ ẹ̀gbà ṣùgbọ́n nísìnyìí tí bàbá wa ti sọ fún wa èmi gan tí mo jẹ́ lótú mo kọ́gbọ́n mo jẹ́ mọ̀ pé ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ wa gbogbo wa náà la jọ kọ́gbọ́n Ọlọ́run bá a máa lékún nínú ọgbọ́n wa bẹ́ẹ̀ ni orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ yín àbúrò yín Àmọ̀kẹ́ Aláṣọra tí ẹ mọ̀ sí àlùbáríkà èmi náà ni ọmọ ní ìlú Ìbàdàn májàmájà tó kára wá jílẹ̀ níbi olè ń gbé jàre lóhùn ẹ ti mọ̀ wípé gbogbo ọjọ́ ìsinmi náà la máa ń gbé ètò mọ̀ nípa ìlú mi wá sí ojú àwòrán yín ọmọdé ó wà fọmọdé ó wà fàgbàlagbà ó wà fọkùnrin ó wà fóbìnrin ẹ̀yin tèmi náà tẹ máa pera yín ní Gen Z bad ó wà fẹ́ yín náà ẹ jẹ́ ká jọ kọ́gbọ́n ire àti àdújọ máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo tẹ́ ẹ bá fẹ́ wakọ̀ kẹ́ ẹ má mutí tẹ́ ẹ bá sì fẹ́ mutí kẹ́ ẹ má wakọ̀ kẹ́ ẹ rántí pé ẹ̀mí ò láàrọ̀ ire àlùbáríkà. Ará ẹ wá wò ètò àgbọ́ fi kọ́gbọ́n ètò sórí.